بصيرا وعلما وعيا سميعا بصيرا وعلما وعيا سميعا بصيرا وعلما وعيا سميعا بصيرا وعلما وعيا فنبا كبيروا ونباوكي ما كان بيتا وعلما بشا Pàṣírẹ́tù ọlọ́run wọ́n jẹ́ pàdánù ọ̀sọ́pọ̀ ọ̀rùkọ́. Wọ́n ti rí ikú sábà pẹ̀lẹ́ sí ìrọ̀gọ́. Bẹ́ẹ̀ni wọ́n ń pọ̀ ńlá ọ̀gá láàárọ̀ ṣe. Mo dúpẹ́ ọlọ́run ìtọ́jú wípé bàbá tó lọ ó ti kọ́ wa láti ilẹ̀ ìgbà tó ní kọ́ ẹ̀kọ́ rò pé bóyá ó ń ṣe ó fìyà jẹ wá ní èpo kọ́ ọ jẹ́ ká mọ ọmọ ẹni tá à ń ṣe ìwà ẹ̀ náà lára ń wò láti gba ẹbí sí ní gbogbo ẹbí ń lọ smoothly alẹ́ dúpẹ́ láti bí ọdún kan yẹn kò sí ẹni tó ṣàárẹ̀ kò sí wípé pọ́nmi sí omi kan kò sí ìkan tó sọ bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ń lọ smoothly láti gbà tí a bá ti kú. Bàbá wa ńlá gbòógì kábíyèsí onígbà ọ̀gbìngbà àwọn ni wọ́n gbéṣẹ́ táwa ń ṣe ayẹyẹ ìkẹyìn fún ọ lónìí ní ìgbọ́dọ̀ tí aláìjáde lọ ó kọjá bẹ́ẹ̀ bàbá bàjá púpọ̀ o tó bá tiẹ̀ ti fi rírú àwa yìí kò ní ìdáyẹ lẹ́nu sọ èèyàn bàbá ni wọ́n tí wọ́n gbọ́mọdé ṣe bá gbàgbé pàápàá àwa òṣèré ọtún àìsí ọ̀húnrẹ́ ibi tí wọ́n kọjú sí àjà ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ lọ́gbọ̀n tí wọ́n jáde lánàá. ìyẹn náà ti tó láti sọ fún èèyàn tí bàbá jẹ́ bóyá o ṣe pọ̀ in fact lára àwọn èèyàn mi tó wá wọn ló dàbí ká ṣe kánífà ni so èèyàn gidi bá lọ so kò sí ìgbàgbọ́ máa ṣe fún ọ náà ju pé ká celebrate life tó fi sílẹ̀ lọ. ìjọ mo ti rìn tí mo ti rìn èmi ní kọ̀ọ̀kan rí obìnrin lórí àǹgẹ̀rẹ̀ òní ní kọ̀ọ̀kan rí obìnrin lórí àǹgẹ̀rẹ̀ wọ́n bóyá dìbì kíní ọ̀fà àǹgẹ̀rẹ̀ obìnrin rèé ká má tí ì máa rìn kiri ká sì wà lójú kan náà báyẹn náà ká mú rùkèrè lọ́wọ́ wọ́n ti ẹ̀ bẹ̀rẹ̀. ẹ máa farabalẹ̀ wo ìdántí flexible finger tó fẹ́ hàn wá lẹ́yìn òun èmi mo tó lè ṣe irú gbogbo tó ń ṣe yìí níbí but mo bí sí báyìí àìjẹ méjìlá bà. mo mọ̀ bí mo ṣògo nínú rẹ̀ ọlá mi ìgbẹ̀yìn mi kò tó kojú. mo bá ṣẹ̀ṣẹ̀ jí láàárọ̀ kùtù ni mo máa ń ṣe léyìí tó ń ṣe yẹn màá nà pàpà máa àkàtà mi sókè. àmọ́ mo bí sí báyìí mi ò lè ṣe náà. eléyìí ló ti ẹ̀rọ ìwọ náà tí wọ́n máa ń ṣe. wàláhì ó rọrùn fún mi láti ṣe yìí. mo bí sí báyìí. bẹ́ẹ̀ni ò bá lè jọba ó yẹ kó lè jẹ̀bà ṣe lábẹ́ ló fi yín ojú nínú. mo kí
kí gbogbo àwọn èèyàn tí wọ́n ń wò wá lórí ìkànnì tí a wà yìí àwọn tí wọ́n ń wo kábíyèsí tẹlifíṣàn pé ẹ̀kúndébè yìí o ara ò lóbi tó yóò bá nídìí àwọn àgbàlagbà ní obìnrin ìjẹ́ kú lóní torí èmi ò kè é sábà dán gbogbo tí wọ́n bá ti ń ṣe nǹkan báyìí ṣùgbọ́n ẹni tó kú yìí ẹni tí wọ́n ń ṣe àṣeyẹ ìsìnkú wọn yìí bàbá wa oníbà bàbá wa yíṣà ìdòwúọlá òsèyìn bàbá tí ó yẹ kí gbogbo olúwa iná ayọ̀ ṣẹlẹ́dẹ̀ wọn ni wọ́n jẹ́ èèyàn gidi nígbà tí wọ́n wà ní èdè ìfẹ́ wọ́n dẹ̀ ṣe dáadáa sí ìlú ìbà àwọn ọmọ wọn bá tún wá mọ̀ mọ́ wọn náà wọ́n ṣe dáadáa láwùjọ òun láti rí pé òye báwa náà dé bàbá wọn ṣe ayẹyẹ yìí. Sẹ́míyà Bàṣírà wà nínú wáyà. Sẹ́míyà Bàṣírà wà nínú wáyà. Ìyá dára. Sẹ́míyà Bàṣírà wà nínú wáyà. Sẹ́míyà Bàṣírà wà nínú wáyà. Fọ́nà bá ń kú nínú wà nípa òbí. Màmá dára wà nínú àṣà. Àṣírẹ́tù ọlọ́run wọ́n jẹ́ pàdánù ọ̀sọ́pọ̀ ọ̀rùn kan. Wọ́n ti rí ìlú sábà pẹ̀lẹ́ sí ògo. Bẹ́ẹ̀ni wọ́n ń pọ̀ ńlá ọ̀gá láàárọ̀ ṣe. Ààrẹ gbọ́dọ̀ bọ̀ tí bàbá ti ń ṣe dáadáa ìwà ọlọ́sẹ̀ ní kíyàn máa wò wá dáadáa gbogbo tẹlifíṣẹ́rì ò ṣe pọ̀ yìí kò kí ń ṣe nǹkan méjì bí kò kí ń ṣe ìwà bàbá tá à ń ṣe ayẹyẹ ìkẹyìn fún lẹ́nu ikú oníbà ó tó ẹ̀kọ́ fún gbogbo àwọn ọba tó kù sí ọ̀rọ̀ nínú. mi ò láǹfààní àti mọ̀ wọ́n wọ́nà wọn ṣùgbọ́n gbogbo nǹkan tó dáa ni mò ń gbọ́ ń pa wọn àti pé bẹ́yìn bá ṣe rí lèèyàn ṣe máa mọ̀ bàbá bí àwọn ọmọ tó dáa ọmọ rẹ̀ àgbẹ̀yìn gbogbo wa náà. Chairman wa Honorable Ramota Hussein ọlọ́run á dá gbogbo wọn sí o ní ìtọ́ṣe tòkù bàbá wọn ní mọ́sàbúrú o àgbéga lórí àgbéga látòrí wọn títí dórí ẹni tó kéré jù ní àwọn ọmọ níbà torí kábíyèsí ṣàbíamọ tó pọ̀ sọlọ́run á dá gbogbo àwọn ọmọ wọn sí o a ní fojú sunkún ara ọmọ wọn làwọn náà jẹ́ nítorí ọmọ ọba làwọn náà lẹ́kọ̀ọ́ sọ ọmọ wọn náà ní gbogbo wa àwa náà túbọ̀ pọ̀ àwa náà tó bàbá jù wọn lọ lágbára ọlọ́run. mo ń fi àkókò ìṣàdúrà fún gbogbo ọmọdé àgbà ẹbí ara àti àwọn olóyè àtàwọn nọ́lẹ́bù àti everybody tó wá síbí lèdè wípé wọn máa délé láyọ̀ àtàlàfíà gbogbo owó nǹkan ilé yìí amadagba àmọ́ gbogbo wa ló máa ṣe fún àdúgbò wa olúgbẹ́ gbọ́kùnrin olúgbẹ́ gbọ́kùnrin